A kú dédé wòye ẹ̀yin wa lórí ọ̀rọ̀ tá a wà náà láṣì wà àti mú mi gbọ́ a ní mú mi gbọ́ títí yóò fi yanjú èyí tó bá sì kan náà la máa gbọ́ tí mi bá tún jáde lọ́la ní ìsìn àtún bọ́ sórí òun náà ṣùgbọ́n tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí òun náà ni ọ̀rọ̀ tí ń lọ lọ́wọ́lọ́wọ́ nílùú Ògbómọ̀ṣọ́. Àwọn kan la fẹ́ dàlú àwọn ọ̀dàlú ẹnì kankan rú o àwa gan la fẹ́ tún lù yín ṣe kí lù yín má bàa dàrú mẹ́rin lọ́wọ́ la fi ń pariwo tantan báyìí. Ìlú kan àtẹ́ pé lọ́wọ́lọ́wọ́ nílẹ̀ Yorùbá yìí ní dákọ̀ ìlú níbẹ̀ ọba wà ìmáàmù wà ṣùgbọ́n àwọn fẹ́ kí ìrẹ́pọ̀ tó dán mọ́rán kó wà láàrin ọba àti ìmáàmù nìkan tá à ń ṣe ṣùgbọ́n àwọn ìgbésẹ̀ tí ọba ń gbé fúnra náà ni wọ́n ń fa wàhálà sí inú ìlú wọn. Kí nìdí ni wípé ọ̀rọ̀ ẹ̀sìn kò yí ọba, ọ̀rọ̀ ẹ̀sìn Islam kò yí ọba. Tí ọ̀rọ̀ bá ti fẹ́ rí báyìí àwọn tó jẹ́ olórí ẹ̀sìn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ló yẹ kí wọ́n pe bó lẹ ṣe ń ṣe kíní bó lẹ ṣe ń ṣe kíní bó lẹ ṣe ń ṣe kíní jẹ́ nígbà ẹ ṣe ń ṣe ní ẹ ṣe fẹ́ ṣe yìí. Ẹ jẹ́ ń padà ń bẹ̀ yẹn ń tó ṣẹlẹ̀ lánàá nílùú Ògbómọ̀ṣọ́ ńgbà tí bàbá wa the Grand Chief Imam Sheikh Dr. Yunus Toliat Ailara tí wọ́n wọlé sílùú Ògbómọ̀ṣọ́ lánàá la fẹ́ mẹ́nubà. Èmi fẹ́ rọ ọba pé kán mọ̀ pín ìlú mọ́ra wọn lọ́wọ́. Dr. Yunus Toliat Ailara ti kú òní eégún wọn ti kú eégún tó jáde lọ́rọ̀ wọn ó ti kú láì wò wọ́n yẹ ṣe ẹ̀ńtẹ́ kan lé tì tẹ́lẹ̀ pé ẹ ti wọlé bẹ́yẹn. Ẹ wo báwọn yẹn ṣe túyà jáde mọ́ ń sọ́dọ̀ la ìgbésẹ̀ tí ọba Ògbómọ̀ṣọ́ ń gbé yìí wọ́n ń fa ọ̀tá fúnra wọn gidi. Gbogbo mùsùlùmí àgbáyé pápá tó jẹ́ serious muslim wọ́n mọ̀ fojú ọ̀tá wò wọ́n láéláé ni torí pé kíni ọ̀rọ̀ yìí kò le tó bí wọ́n ṣe gbé àwọn ní wọ́n fààyè rẹ̀ lẹ̀ tó fi le tó báyìí. So torí ìdí èyí ní tó ṣẹlẹ̀ nígbà tí mọ̀mọ́ wọlé lánàá ó tó ní tó yẹ kí ọba wò pé bá a tiẹ̀ la fẹ́ dákùnrin lágbóná nẹ̀sìn gbogbo àwọn èèyàn ti fẹ́ràn àwọn mùsùlùmí ẹgbẹ́ wọn ṣe kíni wọ́n fẹ́ràn rẹ̀. Ojúlówó ọmọ Yorùbá èyí táwọn fẹ́ sọ rí o ẹ̀yin tẹ́ ẹ bá súnmọ́ ọba ẹ fọba nímọ̀ràn wọn mọ̀ pín ìlú méjì mọ́ra wọn lọ́wọ́. Ó dàbọ̀ ẹ ṣé.